sí rere bá sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo ń sọ̀rọ̀ pé ọ̀sẹ́ni tí ò ní sọ pé kí ni mo á ṣe. Ìkà sọ pé kí ni mo á ṣe. Àwọn ènìyàn náà wọ́n tún dé ní àwọn náà sọ pé kí ni mo á ṣe. Ìtumọ̀ kí ni mo á ṣe. Nígbà tí mo bá wò wájú tí mo wọ̀ yìí, mo bá ń gbọ́rọ̀ gbogbo nǹkan tí ṣe ń ṣe. Èmi kí á tún mọ́ ronú gbà. Ilé wọn wà ń dákọ̀ ọmọ yìí sí báyìí. Nígbà gbogbo bá ronú à. Kí mo ṣe tí wọ́n fi ń dárúkọ mi báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá àti gbogbo ẹ̀yin ènìyàn. Ọlọ́run ọlọ́pẹ́ yóò dúpẹ́ lọ́wọ́ yín o. Ọba tọ́jú ọ̀run àtayé yóò dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo láti gbé ìlàfẹ́ wí ìlàsìfẹ́ sọ bí kò sí pé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn àyànfẹ́ rẹ̀. Níwòye ọdún 27 ìlú yìí tẹ gbogbo inú àwọn ọ̀kẹ́ dùn nítorí Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Jésù sá. Àwọn Fúlàní dìde láti lọ darapọ̀ mọ́ àwọn kan tí ó yá tọmọ náà jẹ́ aláàfáà, tọmọkùnrin náà jẹ́ aláàfáà. Nígbà tó darapọ̀ mọ́ wọn, wọ́n ṣàlàyé pé tí ẹ bá lè ṣe ohun tí ó yẹ kẹ́ ẹ ṣe, ẹ̀kọ́ sábẹ́sì ọ̀rọ̀ àìsí ohun tí ẹ fẹ́ tí ohun tá a bá fẹ́ ṣe ní sábẹ́sì bí ó sọ̀rọ̀ ká ẹ bá ṣe ohun tí a ní kẹ́ ẹ ṣe ẹ̀kọ́ sábẹ́sì ọ̀rọ̀. Gbogbo ọjọ́ tí ń sìnkú yẹn tọ́ba fi sí ogun yìí nísìnyí tẹ́ bá ṣe ohun tí mo ní kẹ́ ẹ ṣe. Wọ́n ó gbé òkú ènìyàn méje wálé nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Bí wọ́n ti ń parí ọ̀rọ̀ yìí, ó dé ti sábẹ́sì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ dìde. Ọjọ́ ogun yìí ti wà lọ́nà nẹ́nẹ́ a sì lọ. Nítorí kí ló ṣẹlẹ̀? Wọ́n lọ kó nǹkan ìjà wá láti ilẹ̀ lọ́hùn-ún. Ní nǹkan ìjà tí è ṣe nǹkan ìjà síé tí è ṣe síé